Pam 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 pam. Papararam. Pam 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 pam. Ẹ̀kalẹ̀ ẹ̀kọ́ àtàárọ̀. Ẹ̀kọ́ àtàárọ̀ máa ń tán sport yẹn. Ẹ̀kọ́ àtàárọ̀. Fàwálẹ̀ ẹ̀kọ́ tán sport. Ẹ̀kọ́ àtàárọ̀. Ẹ̀kọ́ àtàárọ̀. Ẹ̀kọ́ àtàárọ̀. Ẹ̀kọ́ àtàárọ̀. Ẹ̀kọ́ àtàárọ̀. Ẹ̀yẹ ẹ̀ bá mi share program yẹn látàárọ̀. Ẹ bá mi share program. Ẹ bá mi share program. Ẹ bá mi share program. Ẹ bá mi share program yẹn dáadáa. Gbogbo program tá a ṣe. Ibi tí kẹ́fì lè mọ̀ pa wà l'Abidjan ni mo fi ṣe fídíò ibi tí bàbá ti ń jẹun. Bàtà ṣe program lẹ́ẹ̀kan ni kẹ́fì lè mọ̀ ni. Kí ló yẹ ká ṣe lé náà ni pé torí àwọn èèyàn wa pẹ̀lú àwọn product sáwọn èèyàn ráwọn product yìí báyìí ẹ jẹ́ kán rí àwọn product yìí o jẹ́ káwọn rí product yìí o jẹ́ káwọn èèyàn rí product jẹ́ kán rí product jẹ́ káwọn èèyàn rí product gbogbo ẹ̀yin ará Abidjan ẹ̀yin Nàìjíríà ẹ má bínú ẹ̀rí pa sọ fún yín pé kò sí product nílẹ̀ ìgbà tá ń bọ̀ lásáré sí àwọn product yìí pé kí àwọn ará Abidjan pé kí àwọn náà pé kí wọ́n lè jẹ àǹfààní àwọn product gbogbo ẹ̀yin tẹ́ wà l'Abidjan tẹ́ mọ̀ pa lawafin ni o iṣẹ́ wo ni lawafin iṣẹ́ wo ló ń ṣe lára ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà l'Abidjan tẹ́ ẹ̀ tí lo lawafin yìí tẹ́ wá rí lawafin yìí ó tún ti gba ọ̀nà àrà ó ti gbà yàtọ̀ kì í ṣe ará Abidjan nìkan lélẹ́yìí wọ́n tó wà Nàìjíríà náà wọ́n tó wà lóyìnbó wọ́n náà lè order fún bá a ṣe wà l'Abidjan tó bá order fún yóò kàn ẹ́ lára náà ó ti ẹ̀ easy bẹ́yẹn àt'Abidjan láti DHL sí ẹ sójú mi ò dúdú bá ṣe gbogbo kínní yìí ṣe dáadáa báyìí àbí nẹ́tíwọ̀kì ni torí lórí bálabàlá lójú fún tèmi gan fi mọ́nítọ̀ ẹ̀ yìí o ṣùgbọ́n mo bẹ̀ yín bá mi share program gbogbo ẹ̀yin tó wà l'Abidjan lawafin ti gbọ́ ọ̀nà àrà ó ti gbọ́ ọ̀nà àrà jáde ó ní lawafin ti gbọ́ ọ̀nà àrà ó ti gbọ́ ọ̀nà àrà jáde iṣẹ́ tí lawafin yìí iṣẹ́ tó ń ṣe pọ̀ ẹ̀yin tẹ́ wà l'Abidjan ẹ̀yin tá a pé ìgbà tẹ́mi náà dá ìlú yìí ni mo mọ̀ wípé àwọn èèyàn ń jẹ ìjẹkújẹ ní ìlú Abidjan wọn láti ń jẹ sẹ̀kẹ́ yẹn wọ́n fi ọ̀gẹ̀dẹ̀ wọ́n fi sí wọ́n fòróró sí wọ́n fi kírímù wọ́n fi sí tó jẹ búrẹ́dì bọ́tà wà nù rẹ̀ kírímù ó wà nù rẹ̀ gbogbo nǹkan tá ń jẹ nílùú Abidjan nǹkan dídùn ni òun là ń jẹ ní ìlú Abidjan torí ẹ̀ láti wá sọ pé lawafin yìí ìwọ́n tó jẹ nǹkan dídùn tó bá ti lo lawafin yìí yóò flush gbogbo ìdọ̀tí ara yóò flush ẹ̀ ìwọ́n tí díẹ̀ ń yọ wọn lórúkọ kan tán ń pè ní lu yìí ẹtí díẹ̀ ń yọ ó ní lawafin ṣe kí ni lawafin wà fún ẹ láti lò tí gbogbo ẹ adẹ́ ṣe kí ni tí gbogbo ẹ á lọ bóyá àwọn tí nǹkan sú ẹ tó ń ṣe kéṣekéṣeke àbí ìwọ ọkùnrin tó lè tàtẹ̀ kanlẹ̀ tó lè tẹ̀ kanlẹ̀ lawafin ṣe kí ni lawafin ṣiṣẹ́ gan ìwọ ọ̀dà ti tiẹ̀ ọba ọ̀dà lórí nọ́mbà láwùkọ́ ọba ọ̀dà lórí nọ́mbà Abidjan ṣùgbọ́n tó ṣe pàtàkì náà ni pé ìwọ náà ọ̀dà láti ara Abidjan ìyá Abidjan tẹ́ bá tí wọ́n sọ́dọ̀ wà balọ̀la ìwọ náà máa béèrè fún lawafin tiẹ̀ lawafin iṣẹ́ tí lawafin yìí ṣe ó pọ̀ gan ó pọ̀ tó bá jẹun bóyá ọjẹun lájẹjù èlò wàá yóò yẹ kí oúnjẹ kó digest yóò yẹ kí gbogbo kò sí oògùn tó kọ́kọ́ fẹ́ lò wàá kọ́ lo lawafin yìí torí lawafin yìí iṣẹ́ tó ṣe ó pọ̀ o lawafin lọ́wọ́ kọ́ máa fọ gbogbo ìdọ̀tí yóò fọ gbogbo ìdọ̀tí tó wà lára ẹ̀ ohun kan tó ti jẹ́ kí product kó ṣiṣẹ́ tó yẹ kó oògùn ṣiṣẹ́ lára ẹ̀ lawafin lọ́wọ́ kọ́ máa fọ dànù èmi náà rí pé mo máa lò ṣùgbọ́n bàbá tó ti wá tún ṣe ẹ má gbàgbé lawafin tẹ́ ń wò yìí ìwọ tójú bá ń dùn tó bá lo lawafin yìí ojú ẹ̀ máa rí nàyọ̀ ní ojú ẹ̀ máa clear gan ní lawafin yìí ló ṣe kí ni ló ṣiṣẹ́ fún àgàgà jẹ̀díjẹ̀dí àbíwọ ọkùnrin tó lè ṣe dáadáa àbíwọ tí ìwọ obìnrin tí nǹkan oṣù ẹ tó ń ṣe ségesège ọmọ kékeré lè lo alàgbàlagbà lè lò tí jẹ̀díjẹ̀dí bá ṣàtì kò sẹ́ni tí ò ní jẹ̀díjẹ̀dí lára
ṣùgbọ́n kan tí mo ń tẹ̀lé láti ẹ̀ náà ni wípé ẹ̀mẹ́ jẹ̀díjẹ̀dí wa gbọ́dọ̀ pọ̀ jù lára tí jẹ̀díjẹ̀dí bá ti pọ̀ jù lára ọkùnrin kò ní yẹ kọ́kùnrin kó ṣe dáadáa lọ́dọ̀ ayáwó onídàáyáláyà wọ́n tí ọba tó bá ti lè tàtẹ̀ kanlẹ̀ tó lè tàtẹ̀ kanlẹ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìgbà yẹn ni gateman ìgbà yẹn ni ọ̀rẹ́ ló máa na àwọ̀ ìyàwó ẹ̀ ìgbà yẹn ni àwọn àti mo dé ìlú yìí ni mo rí nǹkan wò mo rí iná wò nílùú yìí wọ́n tó wá ń lù yìí wọ́n ọmọ Yorùbá tó wá ń lù yìí try ra Lawafin yìí ìyàwó ẹ̀ ò ní di ìyàwó ìgbà tí mo dé ìlú yìí ni mo mọ̀ ni èmi náà rí àwọn àrídá kan pẹ̀lú gbogbo nǹkan tí a máa sọ fún di èyí wọ́n náà lè kí ni wọ́n náà lè ọ̀dà fún títí ẹ àbí kí wọ́n béèrè fún tó bá ti wá sọ́dọ̀ bàbá wa Alhaji Suleiman Lawal tó bá ti wá sọ́dọ̀ wọn lọ́la béèrè fún Lawafin ṣiṣẹ́ gan a ní ìjọba Cotonou Côte d'Ivoire a ló lè gbà wá láàyè ni kó wá pa láṣẹ pé kò yẹ kí ilé kọ̀ọ̀kan kó má ní méjì ẹ̀ẹ́dì bó ṣe máa rí kò sí nílùú yìí gbogbo nǹkan tá à ń jẹ nǹkan dídùn ìwọ náà try láti lò ó tó bá lò ó ìwọ náà máa rí bó ṣe rí lára mo fi Ọlọ́run bá bẹ̀ yẹn bá mi share program yìí ẹ bá mi share ẹ̀ mo bẹ̀ yín ni mo bẹ̀ yẹn bá mi share ẹ̀ ìwọ tó ẹ̀yin tẹ̀ wá lóṣogbo tẹ́ wọ́n pé báwo lọ sí fẹ́ rí ìwọ náà order fún tó bá order fún a máa send ẹ̀ through mọ́tò àwọn onímọ́tò máa ṣe kí ni wọ́n máa gbé dé ọ̀dọ̀ yín mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ ìwọ náà order fún ó wà òkè gan ó dẹ̀ ṣiṣẹ́ gan àwọn ìlú yìí tó jẹ́ Abidjan tí wọn ò gbọ́ mi ò gbọ́ English wọn ò gbọ́ ju French lọ wọn ò dẹ̀ gbọ́ Yorùbá àwa náà fi French a fi ń sọ fún wọn tẹ́wọ́ pé àti ẹ̀gbọ́ dáadáa tí wọ́n dẹ̀ ń lò ó tó dẹ̀ bá wọn lára mu láìpẹ́ tá a ti dé ni wọ́n ti ń rà á ṣùgbọ́n wọ́n tó ọjọ́ ọmọ Yorùbá ìwọ náà sì kí ni wọ́n náà dán wò kí wọ́n náà wo bó ṣe rí lára ẹ gbọ́ mi dáadáa kì í ṣe Yorùbá nìkan lórí everybody ló lè rà ìwọ náà lò tó bá lò wàá rí bó ṣe máa rí lára ẹ ọkùnrin rà fún ayé obìnrin ìwọ náà rà fọ́kọ ẹ bí àárín yẹn sì jẹ́ lórí ti Lawafin yìí ṣiṣẹ́ gan àbáwájú tún ṣe ó ṣiṣẹ́ gan ẹ rí pé mi ò tẹ́lẹ̀ mi ò sọ fún pé ó ṣiṣẹ́ fojú ṣùgbọ́n ní ìsìn ó ṣiṣẹ́ fojú tó bá ń lójú ẹ̀ máa rí ìnà ayọ̀ ni gbogbo ara ẹ máa nà kíní ẹ̀ náà dìde wàá lè tàtẹ̀ kanlẹ̀ ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ tó wá kéré lọ́jọ́ orí ẹ náà lọ ìwọ ló Lawafin yìí ẹ tó bá ti lo Lawafin yìí rí ẹ bá mi comment káwọn èèyàn rí so iṣẹ́ tó ṣe tó bá lò tí ò bá dá ìwọ kan sọ ìwọ comment pé Lawafin yìí ò ṣiṣẹ́ o ẹ ká ti gbọ́ nǹkan táwọn èèyàn fẹ́ sọ ẹ̀yin èèyàn comment ń pa Lawafin yìí tó bá ti lò rí comment ń pa Lawafin yìí mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ ọ́ ìwọ kan comment tó bá lò tí ò bá ṣiṣẹ́ comment pé kò ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí o kọ́ ọ lò ara ẹ̀ wá náà dákun comment yẹ káwọn èèyàn rí mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ ọ́ ẹ bá mi share program yìí ẹ bá mi share program alẹ́ yìí torí àwọn ará Abidjan àti gbogbo àwọn tó wà nílùú òyìnbó ni mo fi ṣe program yìí ẹ̀yin tẹ́ wà lógbò ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ lè wá sí Ògbómọ̀ṣọ́ kẹ́ wá ra product ṣùgbọ́n tó náà bá ti jìn wọ́n order fún product yìí order fún jẹ̀díjẹ̀dí mi mọ́rú jẹ̀díjẹ̀dí tó lè máa ṣe irú àwọn tó ń lọ yìí mo gbé wọn sáà mo gbé wọn àwọn tó ń lọ yìí wọn ò lówó àmì nì tán fi wọlé wọn náà tó fi jáde padà hòtẹ́ẹ̀lì àwà inú hòtẹ́ẹ̀lì náà ti yẹn gbọ́kẹ́ ní wọ́n wá ṣe sọ táìmù ṣùgbọ́n tó bá lò ní àwọn náà rí pé bó ṣe rí lára ìwọ náà ọ̀dà fún títí ẹ ọ̀dà fún béèrè fún nọ́mbà Abidjan ó wà ń bẹ̀ ìwọ náà ọ̀dà fún títí ẹ. ó ní one stone ní iṣẹ́ wo ni one stone yìí ṣe lára iṣẹ́ ìwọ kan sọ sẹ́tí sí one stone yìí ìṣọ́yẹ́ tó ń ṣe lára àti ọ̀kan tí Lawafin ṣe kọ́ tó lo one stone yìí wàá kọ́ lo Lawafin gbogbo ìdọ̀tí tó bá wà nú ẹ̀jẹ̀ yóò kọ́ fọ̀ dànù ṣùgbọ́n Lawafin yìí one stone yìí ṣiṣẹ́ gan àìsàn tó ṣe ni láwọn èèyàn complain pé expiry date tiẹ̀ mo dẹ̀ sọ fún ọ pé kíní ò expire mo ní kíní ò expire ó ti correct ó ti correct mo máa sọ mo ní
one stone yìí tó bá ti rà wípé àwọn tó rà wọ́n á rí pé ó ti expire wọ́n ṣe mistake parí ẹ̀ ṣùgbọ́n wọ́n ti correct ẹ̀ náà ni mo wò yẹn one stone yìí ó ń ṣe fún malaria yẹ tí one stone yìí ó ń ṣe gan ìwọ tó ní ọgbẹ́ ẹnu tí wọ́n ń pè ní ọṣẹ táwọn pé mọ̀jẹ̀ kínní kan mọ̀sí kínní kan ìwọ lò ó tọmọkùnrin bá tún lè ṣe dáadáa ìwọ lò ó èmi wà mọ̀ rú malaria ìjọba nàìjíríà ló yẹ kó compulsory gbogbo ilé kọ̀ọ̀kan kó lóògùn yìí torí ẹ̀fọn ń jẹ wá tẹ́fọn bá rẹ̀ ti jẹ èèyàn malaria máa wà mi ò wá mọ̀ rú malaria yẹn bóyá ìbá pọ́njú pọ́ntọ̀ ni mi ò mọ̀ rú ìbá tó lè mú ẹ ìwọ tí àti ẹ náà tí àti ẹ ò ṣe ló ṣe kìkìkìkì ó sì wá yóò máa fọ àti ṣùgbọ́n àwọn èèyàn kan máa rò wípé ọmọ ọba tó ti dé ó ń dànù mọ́ product ni ọ̀rọ̀ dànù kọ́ ẹ rí i pé láàárọ̀ nígbà tí iṣẹ́ kan tí bàbá tí ní kí n gó ẹ rí i nígbà tí mo lò ó tí mo fi fọ orí tí mo fi fọwọ́ tí táwọn èèyàn bò mí lówó ẹ rí i pé mo sọ mo ní kẹ́yìn náà ṣe ṣùgbọ́n ìwọ náà try product yìí ó máa dùn mí táwọn èèyàn bá tí máa ní káwọn èèyàn sìnkàn tán bá ṣe a ní bá mi share program yìí kí wọ́n náà wá try rẹ̀ wò ibi àti bàbá ti sọ̀rọ̀ lónìí àti ṣe meeting lé lórí tábà ti dé a máa bẹ̀rẹ̀ promo gbogbo ẹ̀yin tẹ̀ wá ní overs ẹ̀rí pa láti ní aṣojú lóyìnbó tábà ti lè dé nàìjíríà báyìí à ń kó ẹ̀yin tẹ̀ wá ní abroad oríire ti dé ìrẹ̀lẹ̀ tí máa rà á. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ náà wá sí kíni ìwọ náà order fún títí ẹ̀. ẹ má jẹ́ sọ̀rọ̀ lọ́pọ̀ lé lórí ẹ má jẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tó o bá lò ó try rẹ̀ wò one stone a ti sọ̀rọ̀ lórí ti one stone náà ẹ jẹ́ sọ̀rọ̀ hypercity iṣẹ́ wo ni hypercity yìí ṣe torí ẹ̀yin tẹ́ wà lábìkẹ́ tẹ́ ẹ̀ tí ì mọ ògùn yìí ni o gbogbo ọmọ tó níyà tí ìyá rẹ̀ ti dàgbà tí ò ti fẹ́ pa ìyá rẹ̀ tó fẹ́ kí ìyá òun kó máa ta kébé olóyè kó ra gbogbo product fún ìyá rẹ̀ àgbàlagbà tẹ́ bá lọ ìfúnpá àgbàlagbà máa ga kò sọ́gbọ́n rẹ̀ ṣùgbọ́n tẹ́ bá lo gbogbo oògùn yìí ìfúnpá máa wálẹ̀ ni ó máa ṣe kí ni ó máa wálẹ̀ ìwọ wá try apasi ìwọ rà á iṣẹ́ tí apasi ti ṣe iṣẹ́ tó ṣe iṣẹ́ yẹn pọ̀ ó pọ̀ gan ṣùgbọ́n èèyàn ẹ dákun ẹ̀yin tẹ́ bá ti dán àwọn product yìí wò ẹ dákun ẹ share rẹ̀ comment lé lórí my friend where are you going orú mo kọ́ nù lè máa sá ẹ bá sọ̀rọ̀ kí ló ṣe wọn ó yá come kò wọ́sọ hòtẹ́ẹ̀lì tí mo dé sí mo lọ́rẹ̀ẹ́ ń bẹ̀ mo lọ́rẹ̀ẹ́ Abidjan lebi ó yá my friend lebi ẹ̀ ó yá come ó wọ́sọ àbí ó wọ́sọ yẹ ká mọ̀ wá rí ó yá come stay here and speak your language come àtàǹkì ló sọ nísì ó sọ ọ̀rẹ́ mi ni ó wà lóòótẹ́ it's very very nice hypercity mo ń sọ yìí gbogbo ọkùnrin àbóbìnrin tó ní ìyá tó ní bàbá ló yẹ kó rà fún àwọn arúgbó wọn tó bá rà fún wọn tó bá lò tó go tó bá lò sábà àbí kí ni sábà ìyàwó tí mo fẹ́ mú lọ lé nì ẹ sọ fún
Nigeria. You go Nigeria. You go Nigeria. Nigeria. You go Nigeria. Nigeria. Via Nigeria. Nigeria. Yeah. Nigeria. Kẹ́fìlẹ̀ mọ̀ kò síbi tá a dé táwọn èèyàn ní fọ́ fún wa tí wọn ò dẹ̀ ní láìkì ìgbà ìwáṣẹ̀ kò sí Abidjan tá a wá yìí náà adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ wà lábíjan o adúpẹ́ wọ́n tọ́jú wa o wọ́n tọ́jú wa gbẹ̀yìn tẹ̀ tọ́jú wa lábíjan Ọlọ́run á tọ́jú yín èèyàn kan ló gbọ́ òtẹ́ tá a ń sùn fún wa àwọn kan wà lábíjan tán lówó owó yín ó wà useless ṣùgbọ́n àwa náà èmi náà dúró dè yín ni o ẹ̀yin náà máa wá Nàìjíríà mo dúró dè yín ni ẹ máa wá Nàìjíríà my friend bíà oya come lẹ́bi sí ìdókòrò rẹ no come oya come. Medical, come. You don't know? Yeah, brother, car. Brother, car, what? Why are the daddy the master? Oh, like, daddy, I will master. See, daddy, I read Facebook. You see, daddy. Your papa? People never get to see. Ọ̀rẹ́ mi ni is my friend. Kò fẹ́ so ó ti jú. Fúdí èyí gbogbo wọn tó bá ní arúgbó tó ní àgbàlagbà ọkùnrin obìnrin ìwọ rà fún wọn ra gbogbo product yẹn fún wọn. Wà á rí pé tán bá ń lò tán bá ṣe ń lò bẹ́ẹ̀ lára wọn máa ṣe kí ni ló máa jí gbogbo wọ́n á dẹ̀ máa ṣàdúrà fún wọn náà. Ọlọ́run wọn máa ṣàdúrà fún ẹ bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run. Tíì ni wọ́n kàn rà fún wọn ìwọ tó ọ̀ tí ì lórí sáwọn yẹn bá mi share program yìí náà. Sáwọn yẹn bá mi share program yìí náà àwọn èèyàn share program yìí o jẹ́ n kúrò lọ́nà àwọn èèyàn share program yìí àwọn èèyàn share program yìí. Àwọn èèyàn share program yìí. My number Abidjan number. Let me give you my number. My number +22 50 57 68 78 366. +22 50. Jẹ́ kí n copy ẹ̀ kí n paste ẹ̀ kí wọ́n náà fi ṣe kí ni kí wọ́n náà fi lè rí màá paste nọ́mbà mi bẹ́ẹ̀ yẹn wàá fi lè rí wọ́n náà wọ́n dẹ̀ fún àwọn àgbàlagbà ó dáa ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹ̀yin èèyàn ẹ kàn máa rò wípé ọmọ ọba kan ṣe kí ni ó kàn ń ṣe 83 kan ló parí nọ́mbà yẹn ni 66 mo ti fẹ́ fi ná. 05 nǹkan lélẹ̀ mo ń bọ̀ máa mo ti fi sí bẹ́ẹ̀ yẹn. Nọ́mbà láìfù mo wà ẹ ti ń pariwo láìfù I dey live live studio I dey live yo come ọlọ́gbọ́n lẹ́kẹ́ rẹ̀ mo fọwọ́ ká orí àtẹ́gùn fún wa mo ṣe mistake ni mo ṣe yeah. It's my friend. Ọ̀rẹ́ mi is my friend. Come. Say good evening to my fans. Speak your language. Come. French. Speak French. Greet. Bonsoir. Nous sommes ici en Côte d'Ivoire, précisément à Abidjan. C'est un bon produit.
Achetez, vous n'allez pas regretter. C'est très bon. Moi-même, j'ai déjà testé. C'est très bon. Ma mère l'utilise. C'est très bon, c'est très bon. Les mots me manquent quoi, tellement que le médicament fait. One stone. Say now one stone. Say one stone. Ça va très bien, yes. Say one stone. Ouais, c'est one stone. One stone. C'est très bon. One stone. Achetez, vous n'allez pas regretter. Lawafin. C'est lawafin. 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 Les résultats sont vraiment bons. Lawafin. Fúdì ẹ̀yin èèyàn mo fi ọlọ́ọ̀ba mo fi bẹ̀ wá ẹ ti rí báyìí fresh náà tó fi sọ yẹn ó tún bá àpò lówó ní ó yẹ ká fún lówó wá ó yẹ ká dẹ̀ fún lówó ṣùgbọ́n tẹ́ bá sẹ́ndì owó sí wa á fún lówó ìwọ náà ọ̀dà fún tiẹ̀ mẹ́sẹ̀gì kí ìwọ náà kó o béèrè fún ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ìlú Abidjan àti agbègbè rẹ̀ ẹ̀yin náà ẹ béèrè fún àwọn pródọ̀tì àgàgà Lawafin yìí ẹ ló Lawafin yìí Lawafin yìí ṣiṣẹ́ gan ó ṣiṣẹ́ gan. Madam, say we use. Let me give you. Yeah, let me give you. Madam, yeah, take. Gbé. We use it. You nko? Yeah, madam. Ẹ mi sọ fún pé kó fi omi. Kó fi omi. Pé kó fi omi kó dà. Kó fi lò. It's good. Oh, ça ne fait. It's good. No. Kì í ṣe dandan kó jẹ́ one bottle. Ẹni omi. Ẹni omi. For you, your body, you sanras. Ọ̀sánra, you boss, sagregest, sagregest, ìyàwó tí mo fẹ́ mú lọlé, sagregest, ìyàwó tí mo fẹ́ mú lọlé nù, sagregest, ó ní, fún díẹ̀ yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń wà ó ní àwọn èèyàn ṣe kí ni, wàá kàn rọ ajá, wàá dẹ̀ já sómi, àbí kó já sí ògì, wàá dẹ̀ lò àbí custard, wàá dẹ̀ gbé mu. Wo tó bá ti mú wá rọ àyàgbẹ́ wọ́ọ́rọ́wọ́ gbogbo ìdọ̀tí tó wà lára ẹ lọ ti fọ̀dànù yẹn ọlọ́ngbọ́ pírọ̀ tá ń wò yìí mo fi ọlọ́run ọba mo fi sẹ̀rí kò sí ètí òṣìṣẹ́ mi bẹ̀ ọlọ́ngbọ́ àgàgà Lawafin yìí kò sí product tó jẹ́ àṣàdànù tí hyperc la fẹ́ sọ ni ìwọ try rẹ wò rà fún àgbàlagbà rẹ rà fún arúgbó ẹ ìwọ náà ọ̀dà fún ìlúkìlú tó bá wà ìwọ ọ̀dà fún ó máa kàn ẹ́ lára ìwọ tó wà ní US tó wà lamẹ́ríkà tó wà káàkiri gbogbo àgbáyé ẹ̀yin tẹ́ wà nílùú Abidjan ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ìwọ tó wà lẹ́kọ̀ọ́ tó wà ní kí ìwọ ọ̀dà fún ó máa dọ́dọ̀ ẹ̀ ìwọ tó wà ní Nàìjíríà tó bá sanwó lálẹ́ láàárọ̀ ọ̀la yóò dọ́dọ̀ ẹ̀ bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́ mo sọ pé torí pa wà lábìjan wípé ọ̀ní nínú tó bá ó ní wọ́n ń lò yìí ẹ bá ń gbé sí káàpù ó ní wọ́n ń lò yẹn ìwọ ò ní yẹn wọ́n ti já abẹ́ yẹn ó ní wọ́n ń lò yẹn ó tún la you see ó wà òkè gan ni. Ó nìyẹn Chapin na Pepin da ka se Chapin bẹ̀rẹ̀ Pepin ó náà nìyẹn fresh lèmi náà sọ yẹn àti ṣe nìyẹn ìwọ náà try láti ṣe kíni ìwọ náà try. Mo fẹ́ fi kíní kan wá ní kò sí mo fẹ́ fi wá létà nìyẹn máa fi hàn wá létà máa fi kíní yẹn máa fi hàn wá létà ṣùgbọ́n ìwọ náà ṣe kíni ìwọ náà rà owó Abidjan ní owó Abidjan ní 220 àbí 2000 kọ́ ni 2000 ní 2000 ní 100 ní 100 ní ìwọ náà rà Abidjan
iye tá ń ta lawafin l'Abidjan ni ó ní lawafin yẹn eléèkọ́ ni iye tá ń ta ní l'Abidjan ó ní l'Abidjan ni òun ní apasi ó ní l'Abidjan yẹn tá ń ta ní tá ń tẹyọ kọ̀ọ̀kan ó ní kí wàá ló wà ń bẹ́ẹ̀ tó bá tọ́jú arúgbó ẹ̀ inú arúgbó ẹ̀ á ṣe kí ni inú arúgbó ẹ̀ á dùn fún ọ̀tá ló ń dùn. ẹ tún understand mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ wá ìwọ náà ọ̀dà fún nọ́mbà yẹn ni mo ti fi sí kí ló sọ. Baba, you don't need to show for that. It is work, sir. Everything from Baba, everything is laid his hand on as always be covered. ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn inú mi ti ẹ̀dùn ó ní gbogbo ẹ ti gbọ́ báwọn wọ́n ní mi ò gbọ́dọ̀ pé gbogbo nǹkan tí tó bá ti jáde látọ̀dọ̀ bàbá pé kọ̀ǹfàmù ni sẹ́yìn náà ti gbọ́ ẹni yóò dáa fún wọn náà o thank you very much ẹ ṣeun gan o ó nìyẹn ìwọ náà wàá try rẹ̀ wò ẹgbọ́n mi kò sí àìpásí mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní àwọn èèyàn ti ń pè o bá ń kọ́ tiẹ̀ ní bá ń kọ́ ti nọ́mbà ó nìyẹn o àwọn. bí àárín yẹn bí ó ṣe rí nìyẹn mo fi ọlọ́wọ́ bá bẹ̀ wá ó dìgbà míì ó dọjọ́ rí ẹ bá wa rà ìwọ náà ọ̀dà fún béèrè fún bye bye for now bye bye.